ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde a máa rí bá ti ṣe a máa rọ́nà gbégbà. Èmi ò mọ nǹkan tó difficult fúnra Yorùbá lè ní láti lè má àwọn bàbá wa wọ́n máa ń sin ewúrẹ́ wọ́n máa ń sin àgùntàn tó bá ní ìnáwó tó bá ní nǹkan tó fẹ́ ṣe wọ́n á mú kan nínú rẹ̀ wọ́n á pa á jẹ. But now ẹ̀sìn ó ti sọ gbogbo ìran Yorùbá dọ̀lẹ. Ẹ wo ẹ̀sìn ó ti fẹ́ sọ ìran Yorùbá dìran Fúlàní. Look like a Yorùbá mọ́, we are looking like a Fúlàní. Ẹ wo àwọn Fúlàní tó ń ta ẹran tó ń ta màálùú fún wa. Ẹ wo àwọn ọmọ kéékèèké ṣebí kan tó bá lọ́wọ́ àwọn bàbá wọn náà ń ṣe yẹn kó máa lọ bá màálùú sùn. Màálùú yìí sìn wọ́n á tà sí gbòòrò a máa jẹ. Nǹkan tí ẹ̀sìn tó bá sọ lé ayé wa dà nílẹ̀ Yorùbá a máa gbọ́n ẹ̀yin náà wọlé ayé wa lóde ìran Yorùbá wọ́n wá ń torí ẹ̀sìn wọ́n ń sọ wá dọ̀lẹ. Àwọn tó jẹ́ pé àwọn bàbá wa àwọn ìyá wa kíkanjú ni wọ́n, obìnrin bí ọkùnrin làwọn ìyá wa, ọkùnrin kan bí ọkùnrin mẹ́wàá làwọn bàbá wa. Àwa torí ẹ̀sìn a dẹ̀ ń fi ọwọ́ ara wa a fi ń sọ ìgbésí ayé wa dolúkúmuṣu. We are already turned to Fulani in Yorùbá land. Àwọn bàbá wa máa ń sin ẹran, wọ́n á sin àgùntàn, wọ́n á sin ẹdìrẹ, wọ́n á sin ẹyẹlé. Gbogbo nǹkan yẹn sì à lè ṣe mọ́. Ẹ̀sìn ti sọ wá dọ̀lẹ, ilé ayé asán. Kò sí ohun tá a mú wálé ayé, kò sí ohun tá a mú lọ. Saudi Arabia àwọn dẹ̀ ń develop ìlú wọn. Ẹ jí ká ronú especially àwa youth. Wọ́n fẹ́ torí ẹ̀sìn wọ́n fẹ́ sọ wá di Fúlàní. Ẹ wo àwọn ọmọ Fúlàní náà ń bá àgùntàn sùn, wọ́n ń bá màálùú sùn yẹn. Wọ́n á dẹ̀ tún pa àwọn ẹran yìí wọ́n á tà fún rẹ̀ Yorùbá jẹ. The same thing tó ń ṣe fún àwọn ẹran tó wá fi ta léyà fún wa. Sáwọ ò lè sin ẹran tá fi pa léyà fúnra wa ni. Akọ́lé ọgbà wà lẹ́yìn ká ṣe fẹ́ǹsì ẹran méjì ẹran mẹ́ta ká rà á síbẹ̀ ká máa sin ká rà díẹ̀ sí. Àwa ṣe yẹn wá di ọ̀lẹ wọ́n wá ń torí ẹ̀sìn wọ́n balẹ̀ ayé wa jẹ́. Àwọn ọmọ Fúlàní náà bá mọ̀ọ́lù sùn yẹn wọ́n á pa wọ́n á tún wá tà fún wa. Àwọn náà ti di Fúlàní already now àbí Yorùbá already turn to Fúlàní. Ẹ wo gbèsè ayé wa a lè múra bí ọmọ Yorùbá mọ́. Bàbá sì sàlámà lẹ́kùn a lè sọ̀rọ̀ bá a sì alihamudulilayi a lè sọ̀rọ̀ àwa ń ba èdè wa jẹ́ in the name of religion. Ohun tá a bá ṣe sílẹ̀ òun lá bá a. اشتغل لفظ السادة نقول يا غاية وش يرمي خلاص الوقورة ساكن أنا ضربه وساكن أنا فاتنا